Yusuf ní ìyàrí always àlè Yusuf ní àwọn èèyàn ńlá ni wọ́n nínú kápẹ́ èèyàn lọ sí Mẹ́kà ẹ fẹ́ lọ fún múra ní Mẹ́kà lẹ fẹ́ lọ ní tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́fẹ́ ṣe àjì ní ọdún ẹjọ́ àjọ máa yẹn ní àjò ọdún tó ń bọ̀ sọ́rí ọdún tó ń bọ̀ ìjọ múra àwà báyìí àjọ máa yẹn ní àjò ní ẹ̀yin tẹ́fẹ́ bá ní Yusuf lọ ó ti yá báyìí ilé iṣẹ́ tí ò dáyọ̀ kulẹ̀ ilé iṣẹ́ tó dáa ni wọ́n wà accommodation wọn wà pa oúnjẹ tó máa fún mi ẹ̀yẹ́ ló máa jẹ pẹ̀lú gbogbo nǹkan wọn ló wà òkè ẹ bá dọ̀wọ̀ ẹ̀yin tó mọ̀ pé kí ṣe ká mọ̀ ń jánu ẹ̀yin kò sí àwọn tó ti bá wọn lọ bá ṣe ń sọ yìí wọ́n ti mọ̀ pé irọ́ òsì bẹ̀ gbogbo ọ̀rọ̀ ni àlè Yusuf ní ọlù orúkọ tèmi ní Alájà Constant Balógun tí gbogbo ẹ̀ mọ̀ sí wájà ṣáájú ẹ̀ alẹ́ yìí tí ó